sọ̀rọ̀ pé àwọn èèyàn máa ń gbà wá lọ́dọ̀ yàn ó ṣe dáadáa fáwọn èèyàn wọ́n wá fẹ́ fi ibi sú ọ wá fẹ́ sì sọ bí wọ́n bá ń sọ̀rọ̀ Al-Qur'an tí mùjísà Al-Qur'an nínú tí mùjísà Al-Qur'an bá sọ àwọn ọ̀rọ̀ kan kọjá tó máa wò pé sọ yẹ kó ọ̀rọ̀ yìí tó lè rí bẹ́ẹ̀ kó àgbọ̀dọ̀ dá òtí ọ̀rọ̀ Ọlọ́run àmọ́ máa wò pé sọ lè rí bẹ́ẹ̀ tábísà bàbá wa ń jẹ́ wọ́n mọ̀ pé rí bẹ́ẹ̀ irun tó ṣẹlẹ̀ sáà Bákìrì tó fẹ́ gbà wá lọ́dọ̀ rẹ̀ ìgbà wa yìí sọ̀dáka rẹ̀ lára Alhaji Awa Ibrahim bí wọn bá bí àwọn àǹdí ẹ̀sìn yọ̀bẹ̀ lérò wò sí Islam mọ́. kọ̀ wá lè gbà Islam lọ́wọ́ àmọ́ tí wàá gba kọ́mọ sáfà àwọn afá ní ìsìn bẹ́ẹ̀ ṣe rí nu. ibi tá a jẹ àwa dé aṣọ bò mọ́ ìta gbangba láti wá ń gbaṣọ lára rẹ̀. irú ẹ̀ àdójútì bẹ́ẹ̀ fọ̀ díẹ̀ bẹ́ẹ̀ lọ bá Abubakar lára Isa òun lọ́nà sì gbowó fún owó wà lọ́wọ́ rẹ̀. Abubakar ní láyé kèésà yìí lèmi ò tó ṣeré fún ma. wá síwájú kan náà ṣe ti ẹnu àwọn Abubakar náwó ní owó lọ́lọ́run gbé tì wọ́n wá ná fàánẹ́bì ni wọ́n dọ́mọ àdìjẹ́ náà sí kò sí kódà níjọ́ tí wọ́n náwó títí sọ̀rọ̀ pé àwọn èèyàn máa ń gbà wá lọ́dọ̀ yàn ó ṣe dáadáa fáwọn èèyàn wọ́n wá fẹ́ fi ibi sú ọ wá fẹ́ sì sọ bí wọ́n bá ń sọ̀rọ̀ Al-Qur'an tí mùjísà Al-Qur'an nínú tí mùjísà Al-Qur'an bá sọ àwọn ọ̀rọ̀ kan kọjá tó máa wò pé sọ yẹ kó ọ̀rọ̀ yìí tó lè rí bẹ́ẹ̀ kó àgbọ̀dọ̀ dá òtí ọ̀rọ̀ Ọlọ́run àmọ́ máa wò pé sọ lè rí bẹ́ẹ̀ tábísà bàbá wa ń jẹ́ wọ́n mọ̀ pé rí bẹ́ẹ̀ irun tó ṣẹlẹ̀ sáà Bákìrì tó fẹ́ gbà wá lọ́dọ̀ rẹ̀ ìgbà wa yìí sọ̀dáka rẹ̀ lára Alhaji Awa Ibrahim bí wọn bá bí àwọn àǹdí ẹ̀sìn yọ̀bẹ̀ lérò wò sí Islam mọ́. kọ̀ wá lè gbà Islam lọ́wọ́ àmọ́ tí wàá gba kọ́mọ sáfà àwọn afá ní ìsìn bẹ́ẹ̀ ṣe rí nu. ibi tá a jẹ àwa dé aṣọ bò mọ́ ìta gbangba láti wá ń gbaṣọ lára rẹ̀. irú ẹ̀ àdójútì bẹ́ẹ̀ fọ̀ díẹ̀ bẹ́ẹ̀ lọ bá Abubakar lára Isa òun lọ́nà sì gbowó fún owó wà lọ́wọ́ rẹ̀. Abubakar ní láyé kèésà yìí lèmi ò tó ṣeré fún ma. Ṣeré fún yín ma. wàlá hàtàlì. والسعة أن يؤتوا للقربى والمساكين والمهاجرين في سبيل الله. òun ló lówó bọ́rẹ̀ sì bá wá dé ànábì ó wá pè wọ́n fẹ́ lọ sógun ni òun ní ọ̀rá wẹ́pọ̀ oúnjẹ tí wọ́n lò lójú ogun ni òun ní ó gbowó lẹ̀ gbogbo tí wọ́n ṣe lójú ogun Abubakar ni ó gbé lẹ̀ ẹ̀yin láàrin ara yín náà ni ọ̀rọ̀ àìsà wa délẹ̀ ẹ̀sìn mọ̀pọ̀ Abubakar ni wọ́n sì di ìtẹ́ rẹ̀ dópin wọ́n ṣe fọ̀ díyà fún Abubakar wa ló da bẹ́ẹ̀ Ọlọ́run ọ̀dà wọn lè yí táwọn kò sí yọ̀ọ̀dà mi yọ̀ọ̀dọ̀mọ̀ mi àmọ́ látòní ìtúnṣe fẹ́ẹ̀nì kankan nínú yín mọ́ Ọlọ́run ti mọ̀ pé bí ọ̀pọ̀ àwọn kú òun náà níbẹ̀ láàrin wọn Ọlọ́run wá ní wọ Abubakar wọ́n la yàtọ̀ ló ń lè lò fọdí ìlú kó. ó ní kódà dákun kódà fáyìí tá a fàyè gbà nínú ọ̀dá ẹ̀yìn tá a tẹ́ àtọ́lálẹ̀ fún ẹ̀yìn tá a rọ̀ lọ́rọ̀ àdìsíkí ìṣó. ayútù lílí kúrúbà. kọ́ wá sọ pé òní fún wọn mọ́ àwọn tó sùn ní kùrìbá àwọn tó sún ọmọ kó lò ní ṣeré fún ọmọ àwọn tí ò ní tó ń ṣe fún tẹ́lẹ̀ torí pé wọ́n ṣe ọ̀kọ́ lò ní ṣe má. wọnú àdìrí náà fi ìṣẹ̀lẹ̀ gbogbo àwọn tí wọ́n ṣe kíra tó jọ́nà Ọlọ́run ọba kó lò ní ṣe má. wọ́n lè yá fún wọ́n lè yá sípò Ọlọ́run Abubakar wọ́n lè yá fún. wọ́n lè yẹ sá. gbàgbé. yes ma. mójú kò ń bẹ̀ fún Abubakar gbàgbé rẹ̀. Ọlọ́ni àlá Ọlọ́ni Abubakar bẹ́ẹ̀ náà kí wọ́n náà dá tán òwò náà bá nífẹ̀ẹ́ wọ́n fẹ́ àwọn àbìkan tó kù díẹ̀ tó ń bá láwùrá ẹ̀yìn náà láwọn àbìtẹ́ kù sí díẹ̀ bí ẹ̀ta fẹ́ kémi Ọlọ́run ọ̀bọ mójú kó mẹ́ fún yẹn Ọlọ́run ní mójú kó Abubakar wọ́n á sì ní tẹ́mi náà ṣe bára jẹ́ àwọn Ibrahim torí àwọn ẹni bọ̀ yé o mùsùlùmí àìlẹ́lómi lẹ́yìn àìmọye àwọn èèyàn ní sponsor program wa tí ó sì ní sọ
àìmọye àwọn èèyàn lóye pé òun ló ṣe fùtúrù fún àìmọye àwọn èèyàn tí ó gbowó fún kí àwa sì máa ń lówó nínà yí pé Ọlọ́run ní kéèmì ọmọ owó sẹ́ni owó ọ̀nà mi sẹ́ toró tí máa ń bọ́ àwọn èèyàn ojú ò make sense ni o àwọn èèyàn fún yàn ló bá àwọn olówó ṣe máa fún yàn lówó tí wọ́n máa ń límìtì ẹ̀ bí àgbọ̀ gbọ́dọ̀ pàdú eléyìí rẹ̀ yọ́sà ṣe fọ́lọ́run náà ni àmọ́ ń gbà táwọn èèyàn gbé wa wọn dé wọ́n rọ́ọ̀lù ẹ̀mí ẹ̀ ti wá ga ẹ̀mí ẹ̀ ti ga má jẹ́ mi rẹ̀ ọ̀gá wá sí tọ́lọ̀ ń ṣe fún àbákírì ní ṣe fún wa láyé àwọn ọlọ́run ta gbé nǹkan sí lọ́dọ̀ kẹlẹ̀ ní ṣe máa ń tọ́jú àwọn òmùgọ̀ sí ọlọ́run tí wọ́n lè yá fún mójúbò bẹ́ẹ̀ ọlọ́run nígbàgbé ẹ̀ bẹ́ẹ̀ náà fẹ́ kí n forí di ibi àwọn bíi wọ́n náà wà ṣe fún àwọn èèyàn tẹ́lẹ̀ ọlọ́run ló ṣe fún wọ́n jà èèyàn gbà wá lọ́wọ́ rẹ̀ àwọn èèyàn gbà wá lọ́wọ́ yàn. ibi mo ti lọ ní pé iṣẹ́ tó ń kárù kó fi wà jẹ́ náà ọ̀tọ̀ ọ̀tọ̀ ni lásàtà. iná sáyà kún lásàtà. ẹgbẹ́ Abubakar fi wà jẹ́ náà ìfọ̀ nǹkan náà ni ó sì ọlọ́run sì rọ́ọ̀dà mọ́ sọ́dọ̀ máa jẹ́ náà bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wọn gbogbo ẹ̀yin tó lọ́n kún lárí sì kí